Sorry for the loss. Please accept my condolence. It's a condom. Oh. Can you tell us your relationship with the deceased? Relationship. Ìyàwó mi wà nílé. Mo ti relationship ní pé tí ní sinai. Ó ti kọjá tó pé mo ti bímọ kan, mo ti fẹ́ ọmọ àti ìyàwó láti ṣe relationship gbẹ̀yìn. Nǹkan tí mo ń bi yín kọ́ yẹn, mo ń bi yín pé kí ni ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àti olóògbé. Ah, ṣé tẹ́ bèrè nu? Nǹkan tí mo ń béèrè nìyẹn. Èèyàn dáadáa lọ̀gá. Wọ́n sì dáadáa sí wa sẹ́ni mo sì mọ̀ wà lẹ́nu géètì yìí tí n bá sílẹ̀kùn fún wọn báyìí tábà ìjọ tán wọ́n mú fún wa sálárì ìgbà míì gan wọ́n mọ̀ fún wa ní owó gbà má bínú owó gbà ó yà mí lẹ́nu gan ni o. ẹ̀yin ni àṣàbí tó ṣiṣẹ́ pẹ̀lú. báwo wà ní ikú wọn ṣe jẹ́ kí ló pa wọn. kò yé mi. ilé ń bá wò. kò yé mi bí ó ti mú. kí lẹ lè rí sọ fún wa wàá tún nǹkan tó pa wọn. Stabbed and he's dead, sorry. Stabbed? Ọlọ́run ṣàánú yẹn. Bí mo ti kọ́kọ́ gbọ́ báyìí búgọ̀ mo kọ́kọ́ pariwo. Kí lẹ sọ yìí? Àwọn ọ̀gá fẹ́ sáwà blessing mi ni wọ́n bá yé ẹ̀jẹ̀ báyìí. Èrò ẹ̀ rí ọbẹ̀. Any progress? Àwọn evidence that rí náà ni ló wà. Sir, what do you say? Talk to me. What do you say? Ọ̀rọ̀ nǹkan ilé yìí o. You have to explain everything to me. What did Father do? We have had enough of our tears. Bó ṣe ti ń sunkún láti bàtà ti dé nígbà yẹn. I think we have to arrest her. Ọbẹ̀ náà fi pa ọ̀gá ọ̀nà dájú wọn ni máa fi àbí pa olú ẹ̀ mọ́nú lé báyìí nísìn kọ́lọ̀ sànú ọ̀gá just lie like that. Ọ̀gá wà lè fẹ́ àbí kí ló bẹ̀rẹ̀ sí ẹ́ sorry. Ṣé bẹ́ẹ̀ yà sí máa ń kú lé nígbà?
gbọ́gà lọ lórí wọn. Ikú mà dúró. Ọ̀gá o, ṣé bí yóò ṣe máa kú nìyẹn? Ìgbà tó ń bí mi sẹ́mi ti kú rí ni báwo kò sí bẹ́ẹ̀ mọ́. Sẹ́mi ikú ọ̀gá sọ sójú gbogbo wa. Wọ́n sì ní sẹ́mi yẹn ti máa kú. Láì fẹ́ràn ní yàtọ̀ pa lókun. Ẹ wo ìṣẹ̀lẹ̀ yìí tẹ̀ ẹ̀yin kiri gan ẹ̀yin ọmọ kiri kan lẹ̀ lè yà. Àtẹ̀tí sunkún kẹ́kẹ́ kan yà láì jẹ́ pẹ́pẹ́ sí kàlẹ́ lò. Ọ̀gá sì lọ́bọ̀ wọ́n fi ambulance gbé wọn láì jẹ́ pọ́kà fẹ́ lọ́dún pọ́lì wọ́n wá sí wẹ́ẹ́wẹ́. Kí ló ṣẹlẹ̀ lálẹ́ àná nígbà tí Yọ̀sọ́lá wọlé tán? Ẹ ṣeun ẹ ní fojú kan rí bí o. Sẹ́rí bí kí ni Yọ̀sọ́lá wọlé sí báyìí àgbọ̀ ariwo ni tẹ́ bá ń gbọ́ ariwo gè àti pé wọ́n ṣẹ̀ máa parọ́ ariwo bẹ́ẹ̀ káwà kakùn kankan àkàkùn anything àmọ́ tó bá sọ pé ariwo ipa tí ń rí ariwo tàná ipò o. Kí ló wá pariwo àti pé kí lẹ́yìn ṣe sí? N tó fariwo làwa náà mọ̀ nígbà táriwo ìwà pọ̀ débi pé ó yẹ kí wọ́n lò fọ́lùmù ẹ̀tàn tó wọ́n á yẹ ni mo bá ní tọ̀ àṣàbí o gbé bọ́dì o làṣàbí bá gbé bọ́dì lóní kò lọ wo nǹkan tó ṣẹlẹ̀ etí mo mọ̀ mọ́ nù that's all. 21 minutes after bá ṣe pariwo kankan mọ́ nìyẹn mo dájú pé mi fún ẹni kí wá sínú room ìgbà tí mo bá sáré dẹnu room mo sọ pé kí lọ sọ oúnjẹ fún àǹtí Yọ̀sọ́lá àwọn àǹtí Yọ̀sọ́lá sọ pé wọn ò fẹ́ oúnjẹ ó ní pé kí lọ bá wọn gbé as usual àwọn wá. Kí ni as usual? Fruit ni àǹtí Yọ̀sọ́lá máa ń jẹ fruit every night kí wọ́n tó sùn. What now happen next? Bí mo ṣe rí mọ́ nìyẹn o. I believe kò yẹ kí àǹtí Yọ̀sọ́lá ti wọlé kó ti lọ sùn lálẹ́ àná. Àǹtí láàárọ̀ yìí tí mo jáde mo fẹ́ lọ gbé omi mo fẹ́ lọ gbé warm water fún dádì bí mo ṣe máa gbé fún wọn láràárọ̀. Bí mo ṣe wọlé tí mo bá wọn nínú àgbàrá ẹ̀jẹ̀ nìyẹn. Ọ̀gá onínú ẹ gbé bọ́dì yín ni èmi náà yà gbé sóòlù o gbé sóòlù mi àṣàbí ọkú ọwọ́ nínú okú ojúlọ ẹkún ṣé o ti sọ kú tó pa ọ̀gá fún wọn. Ọwọ́ yìí burú. Ó lè fi ṣé wò sọ fún wọn pé ọbẹ̀ náà fi pa wọn ṣé ọbẹ̀ tẹ́ fi ń gé tẹ́ kí àbí ìtẹ́ fi ń gé gánà fi pa wọn. Réèkì ni. Réèkì sọ́kà ń ṣe lọ́mà ni àbí kí owó rẹ̀ ilé yìí. Tó bá rí kéèyàn wá ẹlẹ́kún o lè gbà wọ́ọ̀dù fún kọ́mítì ẹlẹ́kún sẹ́yìn. Ọ̀gá pẹ̀lẹ́ ìkúrẹ́ yìí lákòókò yìí ó mọ́gà. Pẹ̀lẹ́ ọmọ tó mẹ́kún sùn tó bá jẹ́ pé ẹ̀kún ló láyé ẹ jẹ́ kájọ máa sùn o tó bá jẹ́ pé rẹ́kọ̀dù ẹ̀kún la fẹ́ ṣe ìwọ ṣe trakpọ̀ kẹ́mi ṣe trakpọ̀. Ikú fi yín tí ọlọ́mọ́gà lọ ṣọ́kàlà yẹ kó kú. Láàárín òyà ikú fi mí sílẹ̀ ọmọgà ṣékú jájá kàbá àti mú yẹn sórí ọjọ́. Àfìgbà tí Yọ̀sọ́lá pa mí lọ́kàn mo wí pé ká fi ẹnu kan báyìí ká fi bọ́mọ wí ọ̀kan làwọn ni rárá èmi ti mọ̀ pé kan ló máa pa kan nu bàbá àtọ̀wé. Good evening, ma. Good evening, sir. Mom, àwọn Transaco Hotel, ọlọ́run mi di chair mi dẹ̀ fẹ́ kẹ́ bá mi sign so that I'm gonna deliver it from you. Ṣé o kó ojú sọ́wọ́ ní àbókò sápò? Ṣé o rí pé mo lálejò ni? Àǹtí mi, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé rí ọ̀rọ̀ tẹ̀ ń sọ tí ayé ò gbọ́dọ̀ bá yín gbọ́ láì ṣe pé ẹ̀ kì í ṣe abiyamọ? Àǹtí mi, ṣé èèyàn máa ń lé ọmọ burúkú fẹ́kùn pàjẹ́ ni? Ilé ti léra ìfẹ́kùn pàjẹ́ o. Ó ti léra ìfẹ́kùn pàjẹ́. Ṣebí wo ló mọ̀ pé Yọ̀sọ́lá ló lé mi kúrò nídìí ẹrù mi? Àṣì ọ̀nà tó fẹ́ fi pa mí lọ́kọ̀ òun ló ń wá. Àǹtí mi, kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kọ́ ló yẹ kẹ́ máa sọ náà? Ṣé rí gẹ́gẹ́ bí opinion tèmi, èmi rò wípé ó yẹ kẹ́ máa ro bí ẹ ṣe máa yọ Yọ̀sọ́lá kúrò ní wàhálà tó wà yìí náà. Láti pé bí ẹ tún máa sọ orúkọ báyìí. Ó ní ìsọlẹ́nu lọmọ Yọ̀sọ́lá yìí. Ó ní ìsọlẹ́nu gidi gan. Àbí ibo ni mo wá fẹ́ gbé àrò gidigba tó pa ìka báyìí?
èmi kò fowó rọ lábẹ́fẹ́ irọ́ mi ò pààyàn rí Tósìn jọba mú fún mi lẹ́kìn pé barista. nǹkan tí mo expect pé ó yẹ kẹ́ ṣe nìyẹn ẹ pé lọ́ọ̀yà. èmi ò torí ọmọ kankan pé lọ́ọ̀yà mi ì torí anybody pé lọ́ọ̀yà. èmi rò pé yẹ kí lọ́ọ̀yà kó wá ìdí ọ̀rọ̀ dáadáa kó dẹ̀ di òtítọ́ bẹ̀ mú ẹ pé lọ́ọ̀yà o àǹtí mi ẹ pé lọ́ọ̀yà ẹ pé lọ́ọ̀yà ẹ pé lọ́ọ̀yà. Hello. Ẹ̀rí kí la tún fẹ́ máa wá kiri. Her fingerprint is all over the scene of the event. Gbogbo àwọn nǹkan tí. Excuse me, sir. I'm very sorry to cut you short. But ṣé rí ọmọ Yọ̀sọ́lá tẹ̀ ń sọ yìí? Mọ orúfẹ́ tó ní sí bàbá ẹ o. Because ẹ bá mọ orúfẹ́ tó ní sí bàbá ẹ nù, ní sọ ogun tẹ̀ ń sọ yìí. Ṣé o ti yé yín? Because ọmọ yẹn ó nífẹ̀ẹ́ bàbá ẹ kọjá téèyàn lè lérò. With due respect, sir, ní right láti accuse or conclude lórí suspect wa lọ́dọ̀ yín. I wonder. Ẹ jẹ́ kí court kó accuse àbí kó pronounce bóyá wà guilty or not. Mọ́sù suspect lásán ló sì jẹ́ lọ́dọ̀ yín. Regardless of that, all the facts on ground is pointing at it. Ipe bó ṣe jẹ́ nìyí. And I can't really be bothered concerning whatever lọ́wọ́ lọ́yà sí láàrin àwọn ohun pẹ̀lú bàbá oríṣiríṣi láti rí láyé yìí. But it's okay. Protocol. Mi fìgbà kankan against pé kẹgbà lọ́yà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. So let's go ahead. Ojú gbogbo ló máa ṣe. Ó ní láti dáhùn àwọn ìbéèrè tí bá ń bí ẹ. Ó dẹ̀ láti ṣàlàyé bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. Mo ò lẹ́nìtì láti sọ barista. Look. Jẹ́ kí n sọ fún ẹ. Sórí case tó wà nílẹ̀ yìí, ó ti kọjá ogun tó fojú wò. So bẹ́tà kó rọra ṣàlàyé fún wọn sí kọ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ lè mọ bí tó máa ti bẹ̀rẹ̀ case ẹ̀. Ta ló sọ̀rọ̀? You are a shameless man. Don't come here again o. Ẹ má wá bíbá yìí mọ́ and you too mo need help anybody. Please stop coming to see me. So please sir, ẹ jọ̀ọ́, ẹ láti excuse me sir. Ẹ̀mí ìgbéka jáde. Bẹ́ẹ̀ni sir. It's okay. Ṣé o ti ní tó dálẹ̀? Wàá pẹ́ sí ibi. Thank you. Ó dáa pé ẹ̀rí nǹkan tí mo rí rárá. Bẹ́ẹ̀ pé ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ pàlàpàlàpà ni. Kò lè sí bí àṣírí tí ẹ tó padà dé tí kò ṣe nímọ̀ fáwọn èèyàn. Madam, gbogbo ẹ̀ ló mọ̀ pé ó ní ìbùnú ara ni. Ètò rẹ̀ lè ṣe lè control anger yín lè fi stab your dad to death. No, èmi kọ́ ni mo padà di akọ ní disagreement. Daddy, mo ní kí jáde sí ẹ má yẹ kí n ṣe kọ́tẹ́ láìpẹ́. Please, just let me go out. Please. Take it easy now. Okay. You get tissue. You can't go anywhere by this time. Jókòó náà kò gbọ́rọ̀ mi. Let me sọ̀rọ̀ fún ẹ. Jókòó. Daddy, mo lè jó. Mo ní kí jẹ́ kí n bọ́. Ẹ má yẹ kí n ṣe kọ́tẹ́ láìpẹ́. Mo ní kí jẹ́ kí n bọ́ síta. Let me explain to you now. Tell you jókòó náà you get tissue. My no. It's alright. Disagreement. Ṣé ló dàbí ń pàlà ni mo ń la? Èmi àti dàdà àti fiancé mi la ní disagreement. Bí mo ṣe délé wọn ní ọjọ́ mo pè pọ̀ sí ẹ̀ mo ṣàlàyé fún wọn kó tó ṣẹlẹ̀. I had to explain to him that Yọ̀sọ́lá tẹ̀lé ọkùnrin mi jáde kúrò ní club tèmi àti ẹjọ́ lọ. In the process of explaining to Daddy ni Yọ̀sọ́lá fúnra rẹ̀ náà wọlé. Yes, inú mi dùn pé Yọ̀sọ́lá wọlé sí time. But all of a sudden ó kàn sọ everything di abracadabra ni ó kàn dá gbogbo ẹ̀rù mọ́ wa lójú ni ó sọ di bínú. But I mean, having known the kind of person she is, mo feel less ayé tí ẹ pé mo mọ̀ pé ó nínú fùfù ni mo mọ̀ pé ó ní bínú ni so mo feel less ayé tí ọ̀rọ̀ yẹn dùn mí gan and Popsi ẹ̀ náà dẹ̀ realize ẹ̀ lọ́rọ̀ yẹn ṣe di ti Popsi ẹ̀ so èmi ní láti fi bínú mo fi kúrò nínú ilé ẹ̀ lọ́jọ́ yẹn.
wáyé tí o máa ṣe fi wà dáadé lẹ́sìn lò tó jẹ́ mọ́ pé oyún funfun ni Yọ̀sọ́lá tá à ń sọ yìí. lóòótọ́ kò wù mí láti fi wọ́n lẹ̀ because mo mọ orí èèyàn tí Yọ̀sọ́lá jẹ́. But then kí ni tèmi nígbà tí bàbá ọmọ ti sọ pé kí mi máa lọ àwọn máa sort ẹ̀. When I had to think about it back and forth mo kàn wò ó pé ẹni tó ń bínú lọ́wọ́ téèyàn bá fún ní little time ọkàn ẹ̀ máa rọ̀ pé wọ́n máa fi di àárọ̀ ọjọ́ kejì ọkàn ẹ̀ máa ti wálẹ̀ and should be able to gbogbo lọ́tọ̀ pa ẹ̀ should be able to come out clean. But despite all this, I love Yọ̀sọ́lá so much that I do not hide anything from her. Mo kì í fi kankan pamọ́ fún Yọ̀sọ́lá. Àmọ́ ìyàlẹ́nu ńlá ló wá jẹ́ fún mi nígbà tí mo gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. I felt really disappointed. Gẹ́gẹ́ bí Finn said, do you think she has another boyfriend? Lóòótọ́ wọ́n níbi tí èèyàn bá sí ojú Ọlọ́run tó mi ò ká Yọ̀sọ́lá mú red-handed ń pé she was cheating on me or she's cheating on me. But then, women are smart. Ọkùnrin ní gbogbo wa náà. Pẹ̀lú gbogbo àríyànjiyàn, ṣé o fi hàn pé Yọ̀sọ́lá lè padà díẹ̀ ṣá? Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi o. And this is what I'm talking about. I keep telling Yọ̀sọ́lá times without number pé ìbínú ẹ̀ ti pọ̀jù, ó ti pọ̀jù. Find a way to curtail it. But then, ṣẹ́ni, ibi tí ìbínú Yọ̀sọ́lá tí ó lè dé, ohun àti mọ̀ sí ẹ̀ wọ́n kí n kọ̀ọ̀la. Ní ìyá tó bí Yọ̀sọ́lá? Yes. Every now and then, ìjà ni. Òkèlè lọ sí gate fún àwọn ẹ máa gbé mọ́tò bọ̀ gate fún wọn ẹ̀yà máa lọ́ọ́ tí ń jà ní kẹlọ ẹgbẹ́ ara rẹ̀. Bí Yọ̀sọ́lá ṣe máa ń gómi lẹ́nu gbogbo ìgbà nìyẹn o. Kò dẹ̀ sẹ́ni méjì tó fà. Bàbá ẹ̀ ni mo wí. Ọkọ mi lẹ́nu mi rùn. Yọ̀sọ́lá yìí náà ló ṣe okùnfà bí wọ́n ṣe lé mi jáde nílé. Yọ̀sọ́lá yìí náà ló ṣe okùnfà bó ṣe lé mi kúrò nílé. Lórí pé ká fi ẹnu kan yìí ká fi bọ́mọ wí. Ìgbà tọ́rọ̀ ti wá rí bó ṣe rí yìí náà, kí ni ẹ̀yin lérò pé ó lè fa kí Yọ̀sọ́lá ó ṣe ikú pa bàbá ìfún? Ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà. Ṣebí ọmọ tá a bá kọ́ òun ló ń gbélé takọ́ta. Ó dà mo ti dákẹ́. Ẹ̀yin ọlọ́pàá ẹ má bínú jàre, a mọ̀ pé iṣẹ́ yìí lẹ̀ ń ṣe. Èmi kàn fẹ́ rọ̀ yín pé kẹ́ ṣe collective findings yín dáadáa. Kẹ̀dẹ̀ wá ètò jẹ́ òtítọ́, kẹ́ di ètò jẹ́ òtítọ́ bẹ̀, kẹ́ dì í mú, kẹ̀dẹ̀ má fi igbá kan ọ̀kan nínú. Please, kẹ́rí gbogbo ìtàn sọ yìí, ó kàn ń assume ni o, assumption lásán ni o, wọn ò mọ nǹkan kan o, àbí mo parọ́ mọ́ yín ni. Okay, máa tí pẹ̀lú bí gbogbo ọ̀rọ̀ ti ṣe wá rí Yọ̀sọ́lá yìí tí ó bá dá mi lójú, ó jẹ́ ọmọ kan tó tóbi púpọ̀ lọ́wọ́ yín. Ṣé bí mo ti pe lọ́ọ̀yà? Ọmọ mi fi agídí kọ́rí ni kò sọ̀rọ̀. Kí lẹ wá fẹ́ kí n ṣe? Kò sí nǹkan tí mo lè ṣe sí. Okay, kò sí wàhálà. Tábà tún ní any further question láti bí àtúmọ̀ kan sí mi. Ìgbígbóná ẹ̀ ò rí ọ̀fà òru báwo lè mí ó àmì kí ni ká ti pè yí náà jẹ́ ìmọ̀ ọlọ́run
ìmọ̀ máa gbé o má dọ̀dọ̀ mi. How can I kill my own father? Is it possible? Yosola, I'm gonna be very straight with you. Okay? Mo pé mo wà capable. Pé mo mú iṣẹ́ mi lókùnkúndùn. Ló ṣe invite me to this case. Now I must be very sincere with you. I need you to tell me the whole truth. You need to tell me everything pátápátá porogodo tó mọ̀ lórí ọ̀rọ̀ bí ikú daddy ẹ ṣe wáyé. You know me. Ọmọ kan ti charge ẹ sí court. And now for your mom. Fún mom mi láti sọ gbogbo ọ̀rọ̀ tán sọ kalẹ̀ yẹn. Then ó ní bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́. So you need to come out straight to me. Tell me the truth. Bóyá torí wàhálà tí mo bá mọ́ mi fà ló ṣe sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí. Yosola, báwo ni? Ọkọ mi, ojú lọ́rọ̀ wà. Ìwọ náà mọ̀ pé ẹyin ojú mi ló jẹ́. Kò dé tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀ mi àti ẹ ṣe ń ṣe bí ata àtọ́jú. Ṣàánú mi ọkọ mi. Jẹ́ ká padà sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀. Okay, mo ti gbọ́ mọ́, but let's forget about it. Ẹ jù. Ó ṣe ọkọ mi. Mo mọ̀ pé èmi àti Dr. Akin torí. Ètè má dárúkọ máa yẹn because inú ẹ̀ ń bí mi mo lè poison ẹ̀. Mọ́mì, ẹ̀ ń ṣàgbèrè pẹ̀lú best friend daddy. Ìyàwó lé. Kí ni ká ti gbọ́ pé ẹ̀kọ́ imagine kò jẹ́ pé daddy ló ka yín báyìí kí lẹ máa ṣe? Àbí any of his family? What will you do? Ẹ wá imagine pé mo marry mo ń yàlè. Báwo lẹ ṣe fi máa feel? Advice wo lẹ fẹ́ fún mi? Oh, talk to me. In fact, ó ń ṣe níbi ẹ pé kí n sọ fún daddy gan. Wọ́n ṣe gbé ọkọ mi. Ṣàánú mi. Mo ti ní kó dáríjì mi. Irú ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́. Láyé. Ṣàánú mi. Wo mo mọ̀ pé tí n bá bẹ̀ẹ̀ sọ jókòó sí pé kí n máa sọ̀rọ̀ daddy ẹ̀. Mommy, don't go there. Má sọ̀rọ̀ daddy, àwíjàre lẹ fẹ́ máa sọ mú dẹ̀ ní gbọ́, please. Let's forget about it. Ìwé mímọ́ ti wí, ó ti fi ẹ̀fẹ̀ múlẹ̀ o. Bébàdé bá ń lọ sórí, oríṣiríṣi la ó máa rí. Tọ́fẹ̀, ṣé rí tí ojú bá ń yọ pé báyìí, a máa fi hàn ojú ni. Kí ló ṣẹlẹ̀ láàrin àti mọ́mí? Kí ni mọ́mí ẹni mo ṣe fún un? Ṣé ó béèrè nǹkan lọ́ọ̀ mi? Mo ní kò sí ni àbí ó béèrè owó lọ́ọ̀ mi ni mo fún. Kí ló ní ó ṣẹlẹ̀ gan? Ṣé mo pé owó kọ́ ni everything? So ọ̀rọ̀ owó kọ́ lélẹ́yìí o. Wọ́n lè fáwọn látẹ̀ńṣọ̀n. Èmi náà dẹ̀ ti rí bẹ́ẹ̀ because mo ò tiẹ̀ rí yín kẹ́ lọ sẹ́nu ọ̀nà yàrá wọn at all. Why? I need láti change tiwọn immediately. My precious daughter. Wo mọ́mí ẹ̀ kàn wá wàwé lásán ni. Wọ́n náà mọ̀ wípé mi ò níyàwó mi tó ju mọ́mí ẹ lọ. Tí n bá fẹ́ fẹ́yàwó méjì, mo tó bẹ́ẹ̀ mo mà jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀. Wọ́n máa jẹ́ tójú ẹ bá fara balẹ̀ á rí mú. Èló sọ pé o ní ìdíyẹn jàre. Ibi àti mọ́mí padà sí bá a ṣe máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. After some months, tí mo padà bọ̀ láti school. Hello, Daddy. How are you? But number tẹ́ fi pè mí ojú international number. Ẹ má sọ fún mi pé ẹ ti kúrò Nàìjíríà o.
bàbá ẹ̀ why ni. But don't go tẹ́ fẹ́ fún mi mo ṣe ń bọ̀ láti school now. Why will you travel without telling me? It's not nice, Daddy. Okay, oh. What's it got to you? Okay. Alright, Daddy. Okay. Alright, Daddy. Love you too. Bye. Mother, I said she get off my house. Okay, the white woman and daddy food. Get out of this house. You want to come and commit murder? What do you get here? See the people to get here for me. Oh, who are you about the world? You guys about to you be in trouble. You are welcome, sir. So, ìwọ lè lé mọ́ mi kúrò lé. Èmi kọ́ ni mo lé mọ́ mi kúrò lé o. But you reported her to your father. Ṣé kò tí mo ṣe ò dáa ni? Ṣé kò tí mọ́ mi ṣe ló wá right? Okay. I can sense that you are always in support of your father. Kí ló wá dé? Tí èsúrú ẹ pàdé ọ̀rẹ́dà tó lé ajá. Kí ló dé tó jẹ́ wọ fúnra ra ẹ̀ gan ló tún wá padà mú ọ̀bẹ tó fi gún dádì ẹ pa? No. Èmi kọ́ ni mo pa dádì, Faith mi ló pa wọ́n. Take it easy now. Hey, Wally, wow. He was shit. So, bisexual, my daddy àti fiancé. But, o kàn ń wí lójú kan, o go straight. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Jẹ́ ká mọ̀ náà. Èmi kọ́ ni mo pa dádì. Who else did? Who else if not you? I could remember that day I asked for fruit. Yeah. Oh, Daddy ló fún mi ní drink tí mo mu náà. Drink or fruit? Ṣé ìwọ kọ́ lọ sọ fún ọmọdé kó lọ gbé fruit wá? Yeah. Èmi kọ́ ni mo pa Daddy. Well, I could remember after Shugo who killed my father. Okay, relax. Everything is gonna be alright. I know you're under pressure. Just
and things will be fine. Oh my God, bastard! Move! I'm going to pull you. It's a quick call now. Hey! Where on it? On the front. Do it, let go. Hey, let's go! Bastard! Let's go! I'm going to pull you. I'll send me to my ẹ̀yin náà wà ní. títí dì sí wọn tí sọ iṣẹ́ tí mo ṣe fún mi. kódà wọn ò fún mi ní àyè báyìí láti gbé lọ́ọ̀yà. madam ẹ má wọrí. àsìkò ṣì wà fún yín láti pe lọ́ọ̀yà yín wọ́n mo kàn ní 1 or 2 questions tí mo fẹ́ bi ẹ̀yin àti dókítà tó jókòó yìí. So doctor mo fẹ́ bi yín kí ni nǹkan tí ó wà láàrin ẹ̀yin àti madam ọ̀kan láwọn tí wọ́n jókòó síbi. Officer, mo ti sọ fún yín tẹ́lẹ̀ o mo ní kẹ́ fún mi láyè kí n pe lọ́ọ̀yà mi abirú béèrè wo lẹ̀ ń béèrè lọ́wọ́ mi tẹ́ ń béèrè pé kí ni relationship tó wà láàrin èmi àti madam lẹ́yìn yìí pé ìyàwó ọ̀rẹ́ mi ni wọ́n. Okay. Madam, I put it to you. Ìjà wo ló ṣẹlẹ̀, èdè àìyedè wo ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti ọmọ yín tó fi di pé ọkọ yín lé yín jáde síta? ẹ mélòó gan lẹ fẹ́ kí n dá yín lóhùn mo ti fún yín lésì náà. Àmọ́ ẹ sọ fún mi pé ẹ̀yin àti Dr. Akin tó jókòó ìjọ ní àjọṣepọ̀. mo mọ̀ pé ó máa ti ṣàlàyé gbogbo ẹ̀ fún yín bọ̀ kí nìyẹn ní ṣe nǹkan tó wà nílẹ̀. Ó ní nǹkan ṣe nítorí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ tẹ́ sọ pé tí ìyàwó ilé tó bá ń ṣe àgbèrè irú ìyàwó bẹ́ẹ̀ tí ò bá parẹ́ á pọkọ. Ẹni tó dẹ̀ ń jíni láya fẹ́ náà òun gan rẹ́dì láti fojú rẹ̀ wo ni. Ní tó ń túmọ̀ sí pé àtẹ̀yìn tẹ́ jókòó yìí àti Dr. Akin ikú ẹnjìníà ọ̀kan làwọn kò ṣẹ̀yìn ẹ̀yin méjèèjì. Officer ẹ ní sùúrù ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o èmi ò mọ nǹkan kan nípa ikú ọ̀kan làwọn ṣé tí rí ọ̀kan làwọn tá a sọ̀rọ̀ ẹ̀ yìí childhood friend lèmi àti kékeré láti jọ ń ṣe eré bọ̀ tá a fi jọ dàgbà we are best of friends. Childhood friend ọ̀rẹ́ àti kékeré ẹ̀dẹ̀ ń fi ọ̀bọ ẹ̀yìn jẹ́ níṣu. Really? I put it to you, sir. Ṣé ẹ fẹ́ sọ fún mi wípé ẹ̀yin méjèèjì ẹ jọ wojú ara yín lẹ́yìn tí àṣírí tú tán? Ojúgbà mi ti fún Akin ohun gbogbo ẹni kó díwárò ṣùgbọ́n bí ìtàtọ̀ lè tìyẹ kọ́ ìwọ ń báyàwó tèmi náà jọṣepọ̀ wọn náà ṣerú ẹ̀ mọ́. làwọn máa halẹ̀ mọ́ Káyọ̀dé ni wá ìyàwó gbọ̀ngàn ló ń sọ náà ìyàwó tó yẹ pé mi lèmi kọ́kọ́ kẹnu ìfẹ́ sí kó tó lọ́ọ́ fi èrú gba ìbùkún ó tún ṣe títí girlfriend tí mo fẹ́ ó lọ bá lẹ́yìn ó tún bá sùn ó wá síbí òun pariwo ránuwó ló ń pa. So payback lè fi àwọn tèmi ṣe wàá regret ẹ̀ ájúra wa lọ́kàn ṣe tìjàkadì o wàá náà ṣerú ẹ̀ mọ́ ojú ẹ̀sìn ẹ̀ ti ṣú. làwọn kò sára tó lè fi mi dá seriously èmi ti kọjá ẹni tó lè dúnkokò mọ́ ẹsìn mi ò dẹ̀ sí lọ́wọ́ ẹ look at me I am a straight guy ìwọ ló ń ṣakọṣabo tó o bá lójú tì. ẹ máa wí bẹ́ẹ̀ kiri máa fìyà jẹ wo ò ní ṣerú ẹ̀ mọ́. ẹ ó dà bẹ́ẹ̀ ṣé bá ti jìjọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà aṣojú èmi àti ẹ ìwọ gan wàá gbà. ìwọ àtẹ̀mí ìwọ ẹ máa wọ idiot iná èmi wàá gbà. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ìgbà yẹn náà ni àríra kẹ́yìn
moreover àwọn ọ̀rẹ́ wa wọ́n gbìyànjú láti parí wàhálà yìí láàrin ẹ̀mí àti ọ̀kan láwọn àmọ́ ọ̀kan láwọn bí èèyàn tó jẹ́ ó lágídí gan gbogbo bó ṣe ń try kan yanjú wàhálà yóò kọ̀ ó fà kékọ́rí. mo ṣe wá rí àrídájú pé ẹ ṣetán láti sọ ètò oúnjẹ òtọrọ. I'm surprised pé ẹ ṣe ń pẹ́pẹ́. Kò sí wàhálà. Ẹ ṣì máa wà bí pẹ̀lú wa for the meantime. Yeah. Even now, I can give you a go ahead to call your lawyer. But we have to retain you here. Àtẹ̀mínà. Yes, madam. Ìkàmùdù àkàndẹ́sẹ̀ ojú olóko dẹ̀yọ́ kàndó. Yẹ̀sọ́jọ́ lóko ìkàmùdù àbágbọ́n. Ẹ̀yìn ọ̀rọ̀ ní ká máa rò. So, Ṣògo, at this point in time, kò sí nǹkan tí ẹ ti fẹ́ máa dá mi dúró fún wọn. Mo ti béèrè gbogbo oríṣiríṣi question lọ́wọ́ mi, mo dẹ̀ ti dá ẹ lóhùn. So, àmì kí lẹ fẹ́ tó ń dìtẹ̀ mi fún? Àmọ́ ó sọ fún mi pé gay ni ẹ́. Boy, I try láti act smart here. Fact wà lọ́wọ́ mi. Yeah. Fingerprint ẹ wà lára cream tí a bá ní iyàrá ní ọjọ́ tí olóògbé kú. So ìtumọ̀ ẹ̀ ni wípé òun bá olóògbé ní àṣepọ̀ ó dẹ̀ tún bá ọmọ ẹ̀ náà ní àjọṣepọ̀. Àṣírí ẹ ti tú náà. Àṣírí ẹ ti tú nítorí ọmọ olóògbé engineer ọ̀kan láwọn Yọ̀sọ́lá ó ká ẹ̀yìn méjèèjì gangan ló fa ikú bàbẹ́. Ní tó túmọ̀ sí pé ìwọ bóyè tó jókòó yìí I put it to you ó mọ̀ nípa ikú engineer ọ̀kan láwọn. No, mi ìwọ́n pa. Engineer. Ìwé mímọ́ ti wí, ó ti fi ẹ̀mẹ́ múlẹ̀ o. Bébáyé bá ń lọ sórin, oríṣiríṣi la ó máa rí. Revelation, ìfihàn má fi mí hàn ṣàìdá o. Kálẹ̀ sàn mí òwúrọ̀ lọ, àmì o. Ẹ̀gbin lójú omi o. Ǹjẹ́ ta ni ó mọ̀ mi? Ojú oró wa ń bómi ṣàn lọ. Níbo lójú oró máa ń bómi lọ? Ìwé mímọ́ ti wí, ó ti fi ẹ̀mẹ́ múlẹ̀ o. Bébáyé bá ń lọ sórin, oríṣiríṣi la ó máa rí. Revelation, ìfihàn má fi mí hàn ṣàìdá o. Kálẹ̀ sàn mí òwúrọ̀ lọ, àmì o. Èmi kọ́. Ọkọ ni kí ni? Orí ẹ̀ yìí ni. Are you mad? Ó gbádùn mi. Kí ló tó ń parọ́? Fine. Adénu yàrá olóògbé. A rí any trace broken bottles. How come tó jẹ́ pé wàtá Adénu trash can about broken bottles níbẹ̀? Tell me. Èmi kọ́ ni mo drop vehicle. Daddy ló drop wọn sir. Èmi kọ́. Àṣàbí! Ìwọ ló padà ní! Àṣàbí! Màá ní kí àwọn ọlọ́pàá gbé ẹ. Kí wọ́n bọ́ ẹ sí o! Kí wọ́n dá omi gbóná sí ẹ rárá! Kí wọ́n lù ẹ lálùbọ́mí! Àṣàbí! You killed that man! Talk now! Hello, Wale! Tani?
ṣe bí sá. Kò sí. Sorry now, tí ń bẹ̀rẹ̀ láti ẹ̀kọ́ náà pẹ̀lú ṣùgbọ́n honestly ní mo pò mọ ọkùnrin. Wọ́n sọ fún mọ́mí. Come on now, stop being childish. Tó bá sọ fún mọ́mí, ó yẹ ọmọ kún mọ́nà ní believe it. It's my word against yours. Wo mọ́mí lè pa ọ́. Ní ìṣeré, so better kò jẹ́ kó wà láàrin mi àti ẹ. Ètò wà important ni pé kí n take care. I love you. I've always liked you and I'm ready to take very good care of you. Ó mọ nǹkan tó yà mí lẹ́nu ni pé obìnrin bíi tiẹ̀ báyìí ṣọ̀wọ́n. Ní ìmọ̀ pé virgin ni ẹ̀. Ní tí ẹ mọ̀ pé ọmọkùnrin rí at all. You know, I will take very good care of you. I'm serious. I'm going to marry you. I like you. Ó mọ nǹkan tó máa ṣe fún mi sìn. Lọ clean up. Ṣùgbọ́n jẹ́ kí n gbé ẹ jáde. Clean up. Get up. Okay? Let me take you out so I can change your wardrobe for you, okay? Báwo dẹ̀ wà lára? Ó ti wà òkè. Ó sùn lọ́wọ́. But engineer, ìbá má ti jẹ́ kó ọmọ yẹn lò kankan rárá. Ògùn tó lò yìí, ó ti bá wù mí jẹ́. Bó ṣe wà yẹn, kò lè bímọ mọ́. Má sọ ní ìpín báyìí ní báyìí náà. Wọ́n lọ sí sàlẹ̀ máa bá yín ní ọ́fíìsì. Nàìjíríà ní ọ́fíìsì mi wà. Báwo la rẹ̀ bẹ̀? Ṣé o gbọ́ nǹkan tí màá ti dọ́kítọ̀ sọ̀rọ̀? Wo fara ẹ̀ balẹ̀, má wà bọ́dà nípa nǹkan tí dọ́kítọ̀ sọ̀rọ̀. Èèyàn ni dọ́kítọ̀ kì í ṣe Ọlọ́run. Wo bí èmi àti ẹ ló mátà. Èmi máa fẹ́ ẹ, má dára ẹ láàmú, okay? Put yourself together. I'm your man. I will marry you. Mo ní kí wọ́n rán yín létí ni pé ó yẹ kẹ́ ti introduce me sí everybody as your new wife. At least madam ti lọ. Kò sí nǹkan tó tún kù mọ́. Jọ, ó dà pé ìwọ ọmọ yìí ò mọ bó ṣe lọ rárá o. Jọ́n tó yọ Ọlọ́run ẹni wo ló fẹ́ kí n sọ fún Yọ̀sọ́ rẹ̀ pé mo fẹ́ fẹ́ ẹni tí ò tó lọ́jọ́ orí àṣìyàwó. Irú ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ nínú wo lẹ̀ ń sọ jáde nígboro ẹnu irú ọ̀rọ̀ àlùfàǹṣá wo ni. Shut up that your dirty mouth. Kémi shut up ṣé ẹ mọ nǹkan tẹ̀ ń sọ ṣá. Oh okay fine tó bá yẹ pé àti fi ẹnu ara yín sọ fáwọn èèyàn òun ló ṣe ẹ̀yin màá fi ẹnu ara mi sọ cause ẹ̀yin lẹ bá mi débi tí mo wà yìí o màá pariwo fáráyé o mo ń sọ tèmi máa pariwo. Ó tiẹ̀ ti dáa ó ṣetán àti tẹ́kọ̀ọ́ ó ti ń roko ẹ̀tẹ́ bọ̀ gbó máa lé kúrò nílé mi tó bá gbọ́. Ẹ lé mi kúrò nílé. Will you get out of my house and keep your mouth shut? Irú wọ́n fẹ́ di ìyàwó mi. Jẹ́ wo bó ṣe will you get out of this place? Àsọ̀tọ̀ ó máa pariwo fún aráyé aráyé fún kọ̀ọ̀kan ará òun ló máa pariwo get out of this place. Idiot. Kò burú. Ọ̀dẹ̀ òun náà máa sọ̀rọ̀ ẹ̀ di ìyàwó òun máa rojọ́ fún aráyé. Ó bá tiẹ̀ farabalẹ̀ kó gbọ́n fẹ́ sọ let me explain to you. Okay, you know what? Let me get you something very cold to drink. Ṣùgbọ́n bóyá ìyá lè calm me down. Don't bring food for me. Why? I'm not eating anything. Just bring my fruits. Please. Everything is okay. Ṣé fruit nǹkan ló fẹ́ ni? Ó yá sọ̀rọ̀ bá mi gé ẹ̀jẹ̀ fún un. Take it easy now. Calm down. Yeah. Revelation, ìfihàn má fi mí ọ̀sà ìdá o.
mẹ́sàn-án ní òwúrọ̀ lọ àmì o. Ìkàmùdò àtàgbọ̀nsẹ̀ ojú olóko dẹ̀yọ kàndó gbèsòjò olóko ìkàmùdò àbágbọ́n. Gbogbo nǹkan tí wọ́n lè ṣe láàrin ẹ̀mí máa fà ẹ̀yìn yẹn ní máa gbà wọlé. Kẹ̀yìn sí mi jọ. Kẹ̀yìn sí mi. Kẹ̀yìn sí mi. It's a pity. This is rather so unfortunate. Ó dẹ̀ dákẹ́ para ẹ̀. Ó dákẹ́ ṣe ara ẹ̀ léṣe. Ó dákẹ́ kó bára ẹ̀.
You kept quiet until you now take law into your own hands. O bá ti pariwo síta tipẹ́tipẹ́ nígbà tí wọ́n yẹn ti take advantage of you. Well, it's your choice. Ó fẹ́ o kọ̀, ó máa fojú balẹ̀ ẹjọ́. Regret mi nínú kéèsì ni pé ẹni tí ò mọwọ́ mẹsẹ̀ tó jẹ́ kó jìyà. Ṣógó. Yes, sir. Ẹ lọ free Yosola. Kẹ́ jẹ́ kó máa lọ́lé láyọ̀ tàlàfíà. Make sure pé ọmọdé yẹn appear in court unfailingly. Right. Kudos to you for your job well done. Thank you so much, sir. You're welcome. I just want to say I'm sorry for everything. You don't need to be sorry. You deserve to die. Sugar, is there anything that if you vindicate Ashabi? I doubt it. You're alone, alone. See you guys. Èyí mà le agbanilójú orúnkún ṣe jẹ́ ayé abidi yọ ènìyàn aráyé lé o mo ráyé mo sá. Ilé tó ń dùn di gbígbóná ẹ ò rí ọ̀fà oró máa ń wọlé mi ò àmì kí ni ká ti pè yìí náà jẹ́ ìmọ̀ lọ ìmọ̀ máa gbé o má dọ̀dọ̀ mi. Revelation ìfihàn lónìí kọ́ máa fa burú.